ẹ kú kalẹ̀. Ra bàbá. Ṣé rí mo fẹ́ ká ṣe kinní kan o. Àwọn nǹkan tá a máa ṣe yẹn ni pé mo fẹ́ kẹ́ ẹ dá ẹgbẹ́ kan sílẹ̀ tó máa dàbí ẹgbẹ́ ìlọsíwájú, ẹgbẹ́ ìdàgbàsókè fún abúlé. A gbọ́dọ̀ gbàgbé abúlé yìí o. Bẹ́ẹ̀ni. Kò sí bódò ṣe fẹ́ gbàgbé títí kó gbàgbé orírun ẹ̀. Orírun wa ni. Bẹ́ẹ̀ni. A lè gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tó máa gbé orírun yìí tó máa gbé lárugẹ káwọn èèyàn mọ̀ wá káàkiri. Ẹ ronú àwọn nǹkan tẹ́ bá lè ṣe. Ìwọ lóbìnrin pé àwọn ẹgbẹ́ ẹ̀ kẹ́ ẹ wò ọ̀nà tẹ́ bá lérò pé mi lè fi ṣàtìlẹ́yìn. Ẹ sọ fún mi. Ṣòye kò sí wàhálà. Ìyẹn jẹ́ bí assignment o. Kò sí wàhálà. Ẹ má gbàgbé lórí ẹ̀. Kò sí wàhálà. Kọ́lọ́run ṣàánú wa. Àmín. Mo ṣe rí nílé ayé o. Mo ṣe rí ni bí ò bá sí bẹ́ẹ̀ gbogbo òrìn tí èèyàn rìn láyé yìí tó bá jẹ́ ó ti mọ̀ pé bóun ṣe fẹ́ rìnrìn òun nìyẹn kò ní já pátá nígbà tí dáyé náà bẹ̀rẹ̀ sí ní ìlú bẹ́ẹ̀ ni pé èmi tún lè padà sékòó mo wá kúrò lẹ́kọ̀ọ́ mo wá sábúlé láti wá bá yín ṣe gbogbo èyí tí mò ń ṣe yìí àti kọ́ ni àti kọ́ ni. Wọ́n ń pe abúlé kan ní Ìtorí. Ìtorí. Ká tó déwé koro. Ó ti dìlú báyìí o. Bẹ́ẹ̀ni. Ìlú ni nísìnyí o. Ìjọba ọba wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ìlú ni. Nígbà tí bàbá tèmi mo sọ fún yín pé wọ́n ṣiṣẹ́ léwé koro. Bẹ́ẹ̀ni. Bàbá mi ṣiṣẹ́ léwé koro. He retired as a quarry manager. Okay. Nígbà yẹn. Wọ́n fọ́kúta. Wọ́n fọ́kúta manager ni. Nǹkan ló máa fọ́. So eventually bàbá mi wá decide èmi àti ìyá òun tó jẹ́ ìyá àgbà ká wá bá wọn lò bóyá bíi 1-2 days ní àsìkò holiday. Nítorí dad mi nílé kan nítorí tí wọ́n ń gbé wọ́n ṣáà invite wa. Dad mi sì jẹ́ junior officer ńgbà yẹn ọ̀gá ni wọ́n fi retire abádébẹ̀. Wọ́n ń pe odò kan nítorí yẹn wọ́n ń pe odò yẹn ní Wàgúnù. Wàgúnù. Ìkan jẹ́ Èṣe. Ṣùgbọ́n tí odò méjèèjì Wàgúnù yẹn wọ́n ní kì í ṣàn. Bóyá ó ń ṣàn bóyá kò ń ṣàn o I am not too sure. But mo mọ̀ pé ó dúró rí gidi ni. Àwọn èèyàn máa ń pọ́n, wọ́n máa ń fi fọṣọ, wọ́n máa ń fi wẹ̀, wọ́n máa ń fi fàwọ́. Bẹ́ẹ̀ mímú Èṣe yẹn ni wọ́n máa ń lọ pọ́n. Ìyẹn jìnnà tá a bá ń lọ sìn láti Abẹ́òkúta. Èṣe la máa kọ́kọ́ kàn ká tó dé Yànà Onígbẹ̀dú bíríìjì yẹn Èṣe nìyẹn. Tá bá ti wá kọjá Yànà Onígbẹ̀dú yẹn the next bridge tá máa kàn ìyẹn ni Wàgúnù. Kò jìnnà síra wọn. Kò jìnnà síra wọn kò tó kò ju 100 meters àbí 200 meters lọ á ju 100 meters lọ á tó bí 200-300 meters síra wọn. Odò yẹn jẹ́ odò tí mo fi ní life experience pé odò ń ṣàn torí odò abúlé wa ò tóbi tó yẹn. Odò wa ò tóbi tó yẹn but odò tóbi ìyẹn ni mo kàn fi ní life experience ẹ̀ kó ló di pé mo lọ ń wẹ̀ odò Ògùn lọ wẹ̀ ní Ọ̀sà lọ wẹ̀ káàkiri. So Abacha dòdò yìí níjọ́ tá à ń wí ni bàbá kan dẹ ìgèrè sínú odò yẹn ìyẹn Wàgúnù yẹn. Ó ti kẹja bàbá kẹja mọ́lẹ̀ àkópẹ́ tìgèrè lákò. Ṣé o mọ̀ pé ní kékeré tó bá ti dé àdúgbò kan ó máa rí bí associates kan bíi tiẹ̀ wàá rí ṣáàní tiwa ti ṣe tọ́rọ̀ yìí máa wọ̀ láì mọra rí tẹ́lẹ̀. Mo débẹ̀ mo pàdé bọ́ọ̀ yẹn wọ́n pè é Túndé. Mo forúkọ bo àwọn parents ẹ̀ mo forúkọ bò wọ́n láṣìírí lọ́wọ́ àwọn parents ẹ̀ popular gan. Bàbá ẹ̀ jẹ́ contractor road contractor ni bàbá ẹ̀ alágbára ni wọ́n. Ká má fọ̀rọ̀ gùn èmi àti ẹ̀ abágbéra. Òdòdó. Abágbégèrè. Gèrè onígèrè tá abágbé abáwọgbó lọ. Abala máa lọ sun ẹja yẹn. A sun ẹja yẹn lọ́wọ́ lónìí kí n má jẹ́ ká sun ṣe ni kí n jẹ́ ká dín. Inú igbó yẹn náà. Inú igbó yẹn náà. Bá padà wálé. Ẹ lọ gbé òró. Epo òró ẹ̀ wò epo. Bá gbépo ìṣáná kerosene òkú gbówó lórí tó yìí. Bá gbé kerosene. Mọ̀mísí mi ò tẹ̀lé dad mi wá sí
Ìtorí síbi wà lẹ́kọ̀ọ́ so tó wá di weekend dad mi á lọ dad mi ṣáà ní káwọn kan fi bá ya tí wọn kan fi bá fara rora kan wá wọn mú mi dání ká má fọ̀rọ̀ gùn bá lọ mú epo bá gbé epo wá àdá sínú abọ́ àbáṣà ń ṣe àdàbọ̀ yẹn àdáná ọgí nínú gbóǹbẹ̀ àgbé abọ́ yẹn sórí ẹ̀ to cut the story short àdẹ̀jà sí epo ò tí ì gbóná tó tá ti dẹjà bò ẹja ò bá gbéra in the course of pé ká máa ní ká tọ̀nù ẹja bẹ̀rẹ̀ sí ní rún àwa wò pé sísò ti rún ò ní lọ àwa kúkú rún pátápátá àrùn gbogbo ẹ̀ sínú epo mẹ́ àfepo ṣe àṣàfà àwa ń kó lá nígbà tí èèyàn ńlá ọbẹ̀ ńlá ẹja tí ò jìnnà dáadáa àṣà ṣe bẹ́ẹ̀ àṣàsìkò táwa ń dán kinní yẹn wò ẹni tó dẹ̀ gèrè ti dé odò ó ti ń wá gèrè ẹ̀ kò rí gèrè ẹ̀ àwa ti lá gèrè dànù ẹ ti kẹja àwọn tó rí wa ń gbà tá a gbé gèrè wọ́n ti sọ fún bàbá yẹn pé àwọn ọmọ báyìí ni wọn ò mọ̀ mí wọ́n mọ̀ Túndé pé tẹ bá ti rí Túndé ẹ̀rọ ọmọ yẹn o bàbá yẹn ti lọ fẹjọ́ Túndé sùn nílé wọn wọ́n ti ń wá Túndé àtèmi wọ́n ti ń wá wa bọ̀ ká má fọ̀rọ̀ gùn wọ́n rí wa. bí ẹ ti ń ṣe rìtìrìtì. ibi tá a ti ń ṣe rìtìrìtì tó bá pọ́n náà yàn pa wá náà wà pàjọ rẹ̀ ìyẹn ò ń ṣe tábúlé o wọ́n nà wá ẹ̀mí wá fẹ́ẹ̀ bọ́. àsìkò yẹn wá ti lọ síbi ọwọ́ aago 4 sí aago 5 dad mi máa dé láti ibi iṣẹ́ láti Ewékòró dad mi dé wọ́n lo 404 bójò nígbà yẹn wọ́n gbé mọ́tò yẹn dé wọ́n wọlé ìyá àgbà inú ìyá àgbà odò wọ́n ti rí màmá wọn dad mi dẹ̀ like mom sí wọn gan mami kí ló dé kíní kankan ní à ọmọkọ́mọ yóò bì òun lè máa tà wá o ká wá kíní kan ṣe sí o ọmọ yìí lè máa kó wá jáde ọmọ yìí lè máa ṣe kíní kan kí ló dé màmí kí ló ṣẹlẹ̀ kíní kankan kọ́mọ yẹn kó má là jẹ́ jàdà kò kọ́kọ́ yé pọ́psì mi kan tó ń sọ pé kó jẹ́ jàdà èèmọ̀ ọmọ rẹ̀ ọ̀la ńlá jẹ́ jàdà ó ńlá jẹ́ jàdà ní ògèrè lódò ẹni padà mi wọ́n mẹ́rin yẹn mọ́ra gbé a ó láti máa jẹ́ jàdà kí ló fẹ́ mú dé. ló bá dìde ẹja. pé ọlá sáà má bọ̀ ń bí ń gbọ́ èwo náà ń pè ní gèrè kí ló bá dé di gèrè ẹ kí sàyẹn ṣe mi ò Túndé wa o Túndé wo nìyẹn dad mi ò complain lórí èdè tó ń jáde lẹ́nu mi yẹn náà abúlé yẹn lòun náà gbé ó mọ̀ pé with time màá change èdè yẹn mo ní Túndé wa Túndé wo ni wà Túndé wo nìyẹn Túndé báyìí ní kí ló wá ṣẹlẹ̀ wàgùnú ra lọ bí adé wàgùnú ẹ̀ bí ìmọ̀wé òun náà dẹ̀ wẹ̀ tán bí òun wẹ̀ tán rò bá pò máa ṣu bí ò bọ́ sókè kó pò máa ṣu ẹ̀ òun rò bá pè mí pé kí n wá wò kíní náà o èmi kò mọ kíní yìí o kí n máa wò ń wà nú rẹ̀ rò bá gbé jáde lé ò gbé jáde rò bá wò nú rẹ̀ lé ara wò nú rẹ̀ rà bá bẹ́jà ẹja náà iṣan ọ̀pọ̀ rẹpẹtẹ wà nínú kíní náà dàbí kíní yẹn òun rè pé gèrè ẹ lọ gbé gèrè tán fi ń dẹ ẹja ní odò kí ló wá ṣẹlẹ̀ sí ṣé wọn pé tó bá ń parọ́ ọrú ẹ̀ nígbà tẹni tó ń parọ́ mọ́ wàá máa da gbogbo ẹ̀ lé lórí ni eré Túndé bá gbé gèrè o ní ò gbé gèrè eré rò bá gbé kí ló gbé fún sọ ọkọ tó fẹ́ sọ ní ò gbé gèrè yẹn eré rò bá láṣẹ́gi lé ò ṣẹ́gi tán rò bá fi ṣàrò lé ò ṣàrò ẹ̀ bólẹ̀ tí wàá rí ṣàná ẹ ṣe mi rè mú ṣàná wá o Túndé rè pé kí n la mú ṣàná ẹ̀ ìwọ kọ́ ló mú ṣàná wá àmọ́ Túndé ló ní kó lọ mú ṣàná ó dá ibo ló ti lọ mú o. bí kì í ṣì ní ìyá àgbà náà rí mo rí bí ìyá àgbà ti ń dá náà rí mo. ò mú ṣàná lọ sọ́dọ̀ ẹ̀ ò ṣá ò dáná àbí kí ló wá ṣẹja ẹja ìra wa gbé sórí kìíní ilé àgbé kìíní kan à ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ làwọn ẹlẹ́ja dé sílé ọlọ́run ọba o tó bá yẹ pé ẹgbà ń pààyàn wọn á nà mí pàjọ yẹn ẹgbà ń pààyàn sọ pé pọ́ìntì asọ́dé yẹn nígbà tí dad mi ráhàn tó dé tán lẹ́ja tí bàbá yẹn sọ story ó sọ story bí ẹja yẹn ṣe jẹ́ dad mi fẹ́ ké
bí ìgbà tá a lọ dá bàbá yẹn lóró ẹja náà wàá dà àti dànù sínú kò ṣeé jẹ àdánù ni dáàbí ní ìka kankan ló mú ìka lẹ́ṣẹ̀ kì í ṣe pé bí payín ẹ mọ̀ ṣèkà ni wọ́n bá kì mí mọ́lẹ̀ ànàdákú ni because mo rántí pé ní táyà nǹkan mi rí nǹkan kan mọ́ ó dàgbé mo dákú gbà yẹn. ṣé ọmọ Túndé wá bá yín lé mbẹ ni. Túndé ẹ wò Túndé sá lọ ni ilé àwọn Túndé ò jìnnà sí railway station Túndé sá lọ kọjá railway èyí tán fi wá Túndé ní àdúgbò yẹn afẹ́ tó wákàtí 4 wọ́n wá títí dago 10 alẹ́ ni tán wá Túndé tí wọ́n rí at the end of the day wọ́n ṣàní wọ́n ti rí ṣá ṣùgbọ́n gba àwọn wọ́n ti rí o wọ́n ti rí Túndé o wọ́n ti rí Túndé o wọ́n ti rí Túndé eventually wọ́n rí Túndé ká má fọ̀rọ̀ gùn ní kùtù àyà àárọ̀ ọjọ́ kejì báyìí ìyá àgbà dẹrù mi ni. ó yá abúlé yá. meanwhile bọ̀dá mi màyí kì í bá tẹ̀lé wa lọ sódò yẹn tó àjọ wa ni tó yẹ òun ń ṣàwọn nǹkan kan ṣá pé ó ń fọṣọ àbò ní òfin tẹ̀lé wa lórí fi yọ láàárọ̀ ọjọ́ kejì wọn yá kí wọn kó gbogbo ẹrù wa normal mọ̀ pé aláyé máa tọ̀tọ̀ ẹ̀ mo ti tọ̀tọ̀ ẹlẹ́dẹ̀ wọn bá ṣe wọn kọ́ ṣe ní wọn bá dẹ̀ wọn kọ́ má ṣe wàhálà tí wọ́n ní ẹ̀ èmi ti ń lọ fún yín inú dad mi ò dùn rárá yá ọmọ mi kìíní kan ṣó mọ wọ́n dẹ̀ respect wọn gan ìwọ̀n tó ti wà ń bẹ̀ láti jọ tí ó sí kankan pé ká má fọ̀rọ̀ gùn bá wọn mọ́tò bọ́ọ̀lẹ̀ kájà tá a wọ̀ ṣó mọ wọ́n ti so okùn mọ́ ara ẹ̀ kẹ̀kẹ́ ríǹgì kẹ̀kẹ́ aago kẹ̀kẹ́ tó bá ti fa ṣe kírr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 r
bọ́lẹ̀ bí bọ̀dá mi máa yìí kìíní ìbágùn lórí a dẹ̀ jókòó sẹ́gbẹ̀ẹ́ ra wa ni ìyá àgbà jókòó sẹ́gbẹ̀ẹ́ wa ń bí ìwà ìlà tí o mọ̀ bí mọ́tò yẹn ṣe move ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ẹ̀ sùn lọ ni ṣùgbọ́n àwa ò sùn ìyá àgbà gan ti sùn. Bàfágo. láì máa kì í bàbá ọ̀la mo ti fa kìíní ẹ̀ òun rè dùn ẹ̀ irọ́ ni ẹ̀ ń ṣe má gbọ́ aago yẹn dún mọ́tò yẹn ò dúró mọ́tò ń lọ ẹgbẹ́ àwọn gbogbo àwọn tó ti wọ́n ti sùn ní ẹ̀bá náà bísọ̀kùn yẹn wà òun rè wà lẹ́gbẹ̀ẹ́ níbi bóyá tèmi lọ́wọ́ mú ẹ̀fọ́ mú ẹ̀kọ́ kùn òun ti fún o máa ra gúdígúdí ilé abádẹ́bílẹ̀ mo gbọ́ máa rà ní ẹ̀bá fa aago yẹn èmi ò wá ń fa ní kọ̀ọ̀kan mo kàn ń fa mọ́tò bá dúró wọ́n lè ṣe dúró kàn pé ibi dọ́kítọ̀ ẹ̀ bóyá wọ́n yẹ kiri kan samson ni oyè burú ni inú gbọ́ yìí ṣé àkọ́tà bọ́lẹ̀ ni kiri kan n kò fa aago àbórí ọgbà jẹ aago tó dún bí nǹkan aago tó ṣe kiri kankan gbogbo èrò bá bọ́lẹ̀ kò sẹ́ni tó fẹ́ bọ́lẹ̀ ṣó yẹ gbogbo èrò wá bọ́lẹ̀ àwọn ọmọ yìí sísọ aago ìyá kan wá wà tó jẹ́ bí èṣù àwọn ọmọ méjì lè máa fago ẹ̀ àwọn méjèèjì lè máa fago ẹ̀ torí mo rí líyẹ ìyíga ẹ̀ kó ń gún kékeré ẹ̀ kó ń gún fún ìyá àgbà ṣáà ń gbéjà wa pé ẹ ṣáà ọ̀rọ̀ fago báyìí sọ́jọ́ máa fago kọ́ ọmọ wọn fago ṣe àwọn ọmọ yìí kò fago rí ìrọ̀rùn àwọn kan fago àwọn kan fago ní kọ́. abáníká wọ mọ́tò padà èmi ní tiẹ̀ ní tòótọ́. ẹ tún ń fa aago náà. lọ o bá a ṣe wọ mọ́tò padà wọ́n bá sáàtì mọ́tò tì. mọ́tò bá dáhùn. mọ́tò bá dáhùn. ó yẹ kó wọ́n máa ń lọ wáìnì mọ́tò wọ́n kiri bọ́mú ẹ̀. wọ́n bá wáìnì ẹ̀ pa ni mọ́tò yẹn ò dáhùn. ìyá àgbàdẹ ló di ẹrù yìí. pété mú. àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní rí mọ́tò tó bá kọjá kán wọ̀ tó bá kọjá kán wọ̀. ń gbòde lẹ́bù kan wá ku bàbá kan ìyá àgbà àtèmi àti bọ̀dá mi màyíkì làṣẹ́kù. dráìvà yẹn ṣì wà nù mọ́tò ṣùgbọ́n kọ̀ǹdọ́kítọ̀ ti lọ pe mẹkáníìkì níbì kan ṣá lọ jìnnà tó lọ pe mẹkáníìkì kan wá a bá dúró síbẹ̀ láti àárọ̀ ibẹ̀ láago 2 lù aago 3 lù aago 4 lù nígbò máa tó bí aago 5 ní kọ̀ǹdọ́kítọ̀ yẹn àti mẹkáníìkì yẹn lọ́dé ó wá kó àwa 4 wọ́n ṣe mọ́tò wa ṣiṣẹ́ ní ìjókòó sí tòsí aago ọwọ́ ọ̀nù jìnnà ni mo jókòó sí nígbà mọ́tò máa dábẹ́kúta ń bí ó ti lọ sí bí ọwọ́ aago 6 nígbà máa wọ mọ́tò gbọ̀ngìràn kò sí mọ́tò mọ́
a máa wá fẹsẹ̀ ṣá láti dí ọ̀gẹ̀dẹ̀ kì í so ní Ṣàpọ́n lọ Gbọ̀ngìrán bíi a máa rìn bóyá bíi 18-20 kilometers. láti abẹ́ ọ̀gẹ̀dẹ̀. ṣé o pé àgbà rìnrìn tiẹ̀ tẹ́lẹ̀ kò jẹ̀bá kan lára wọn. wọ́n bá dá máa pín ẹrù ní ìyá àgbà wa tú ẹrù wọ́n á fi aṣọ di sáìsì oníkálukú wọ́n gbèrú. àti ìrìndé mile 6 mo ti wó. ìgbà tí ó mọ́ra. tí ó mọ́ra. mo ń rin 7 kilometers lọ léèwé padà bọ̀ kì í ṣe léraléra màá rìn lọ a máa ní study a máa sinmi tó bá dọ̀sán màá rìn padà but eléyìí mo fẹ́ rìn àti stretch ní olúwa ọba o abadé mile 6 ìbẹ̀rẹ̀ àti máa bọ́lẹ̀ la máa yà sọ́nà abúlé wa nígbà mo dé mile 6 mo lọ́gùn. rere. ìyá àgbà. n kò lọ mọ́. ìyá àgbà máa kú o. ìyá àgbà pé bó bá máa kú kó kú. ṣé bí ìyá máa sùn ẹbílẹ̀ ra ń lọ o a máa dẹ́bílẹ̀ yẹn o abúlé wa sí mile 6 dẹ̀ tó bí bóyá bí 7-8 kilometers. nígbà tó dé level kan tá a wọ bẹ̀ mo ní láti jẹ́wọ́ ìyá àgbà. mírè fagbó. dédé yàyà ń jẹ ìbọdá mi máa kiri fa o dámi máa kiri fagbó o dámi máa kiri ìyá àgbà pé máìkì sí ẹ̀ dámi máa kiri àwọn rẹ̀ dámi máa kiri ẹ̀ ṣe mírè fagbó ìwọ rẹ̀ fà àbá ń bára wa jiyàn àwa dúró láàrin inú igbó lálẹ́ ni o ìyá àgbà pé ìwọ òun rẹ̀ fà òun náà pé ìwọ rẹ̀ fà ó dá báyìí sọ ṣe jẹ́ gẹ́gẹ́ mi rè mo jókòó dámi máa kiri ńlá fagbó ẹ̀ yóò wá wí mí pé òun ti fagbó pé òun ti fagbó ẹ̀ kí n máa gbọ́ bó ṣe máa dún o rò bá tún fà bí òun á tún fà kí nìyẹn bá dún èmi náà bá pé kí n fa tèmi o dámi máa kiri bá pé ní ìmọ̀ pé kó fa tirẹ̀ ṣé mo pé kó má mọ̀wọ́ kúrò nù rẹ̀ níṣẹ́ kó àwọn fà kó ń fà léraléra kó ń fà léraléra kó ń fà léraléra kó dìpọ̀ ní mọ́tò yẹn la dúró. ìyá àgbà pé àrí ìyá yẹn mọ́ ń fògùn yín gbárí kí mo pẹ́ kọ́ fà á obìnrin yẹn rí yín ọlọ́run ṣé kó dáríjì mi o mo ṣe kó mọ̀ pé ṣùrọ̀ àwọn ọmọ yìí mo kó dání o kó mọ̀ pé ṣùrọ̀ àwọn ọmọ yìí o aago yẹn máa fà yìí máa gbé yín dé kí ni ẹ máa là fà ẹ̀yin ọmọ burúkú yìí àbàrà lẹ́yìn Yorùbá òkú síbi tá a fẹ́ sá lọ ẹ̀yin bọ̀dá mi Máìkì àbàrà ìgbà ó dé láwùjọ ìyá àgbà sẹ́rù lẹ̀ ló má bàrà sí gbàgbàgbà à ń jìyà aago tá a fà ṣùgbọ́n yẹn ò solve problem wa débi tá à ń lọ àwa rìn ó ti lọ síbi ọwọ́ aago 8:30 sí 9 alẹ́ àwọn ọdẹ tó máa ń dẹ̀gbẹ́ alẹ́ àwa rí náà ọdẹ ayé dáńgbà yẹn ayé ò dá ní ìsìn mọ́ Ọlọ́run á tún gbà padà á tún gbà ṣe padà bàbá yẹn wá yọ sí wa ẹ̀yin wá ẹ̀yin sí ẹ̀ ẹ̀ dúró níbẹ̀ kí ni ọ̀ṣà dúró ìyá àgbà ṣáà bá wọn sọ̀rọ̀ ọmọ ìyá àgbà bàbá yẹn ló wá lead wa di abúlé ká tó padà pẹ̀lú náà yẹn ká má fọ̀rọ̀ gùn á tójọ́ kẹta kí n tó lè gbádùn ẹsẹ̀ mi bí mo ṣe kéré tó ẹsẹ̀ yẹn kọṣẹ́ ráúráú kò fẹ́ ṣiṣẹ́ yẹn mọ́ ó dànù you understand àwọn ìgbésẹ̀ kan wà tó jẹ́ pé tó o bá ti gbé wàá ṣáìn lẹ́yìn tó bá ṣáìn àbùkù lódì. bẹ́ẹ̀ni. tí àgbà bá yẹ máa sọ báyìí ẹ̀yin ìmàánú o ẹ̀wà wọ̀ ẹ̀yin o aláàgó ọ̀la aláàgó Máìkì aláàgó ọ̀pọ̀ olórí burúkú ẹ̀ máa fagbó ṣọlẹ̀ mọ́ àwọn ìyá yẹn èpè dàbí bí àdúrà ni olórí burúkú ẹ̀rù rẹ̀ gbọ̀gbọ̀rọ̀ olóṣì kó bá lọ lẹ́sẹ̀ ìtọ́ ìmọ̀túnlẹ̀ kó bá gbẹ́ kó dé ikú rẹ̀ pa ẹ̀yẹn ẹsẹ̀ ìdẹ̀ ti lọ ẹsẹ̀ tí mo ti fi rìn láti Ṣàpọ́n ìdí ọ̀gẹ̀dẹ̀ kì í so ní Ṣàpọ́n tí mo fi rìn dé Gbọ̀ngìrán kéèyàn jẹ́ super weight ẹ̀mí àfẹ́ bọ́ ṣùgbọ́n èmi ìyá àgbọ̀ ọ̀bọ̀ torí ó ti ń rìn tipẹ́ àwọn tó ń rìn láti Ọbáfẹ́ wọ́n á rìn láti ẹ̀yìn Ajébọ̀ wásábúlé wọ́n rìn lóògùn mákè ó ti mú àwọn lára báwo la ṣe fẹ́ rìn tiwa àṣàrìn gbogbo kìíní yẹn ó jẹ́ kan nínú àwọn ìrìn àjò tí mo rìn tí mi ní gbàgbé láéláé aago mọ́tò ṣùgbọ́n ń sìn kò sí bọ́ọ̀lẹ̀ kájà mọ́
kò sí àgbárígò mọ́, bẹ́ẹ̀ni, kò sí nǹkan kan mọ́, kò sí gbogbo àwọn mọ́tò tá a tiẹ̀ lérò pé ó jẹ́ mọ́tò gidi nígbà yẹn àgbúrò wọn mọ́ àwọn mọ́tò bíi Vauxhall Citroen ti lọ tipẹ́ ó tún kù kan Vauxhall Maxwell àwọn mọ́tò kan bíi Maxwell àwọn mọ́tò bíi orúkọ àwọn mọ́tò yìí dẹ̀ sápá mi lórí o Citroen yẹn náà àwọn alágbára ló ń gun gbogbo àwọn mọ́tò yẹn ti lọ tó ẹ̀yin èèyàn wa ìkan tún nìyẹn lágbára Ọlọ́run ẹ jẹ́ ká fi ilẹ̀ síbí nígbà tá a bá tún padà dé àtúntẹ̀síwájú ẹ ṣé púpọ̀ ẹ kú ìwòran.